tó ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà Òṣàtọ́lá òun àlátọ́kùn ètò yín. Ẹ má gbàgbé ìpè tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ bá wa máa pín ẹ bá wa máa pín ẹ bá wa máa pín torí pé èní a ò wá síbí láti wá máa sọ̀rọ̀ fún ìgbà pípẹ́ bẹ́ẹ̀ ni a sáré wá síbí láti wá ìyá mi Ọmọlára Sunshine ẹ ṣeun bó tilẹ̀ jẹ́ pé mi ò sọ fún ọ̀pọ̀lọpọ̀ tí mi ò sọ fún ẹ̀yin ìyá mi Ọmọlára Sunshine pé mo fẹ́ wá sí live nírọ̀lẹ́ yìí ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ mi ẹ bá máa pín káàkiri a ò ní pẹ́ lórí eléyìí lénìí a ò ní pẹ́ a kàn fẹ́ sáré wá mo kàn sáré wá ṣe nǹkan kan ni ẹ̀yin náà mọ̀ ẹ ṣé ẹ káàbọ̀ bàbá mi Prince Ahmed Ọ̀tẹ̀ Mákindé bàbá mi Ọládìméjì Ọmọ́táyọ̀ Ẹkúndayọ̀ ẹ ṣeun ẹ káàbọ̀ ẹ bá wa máa pín ẹ bá wa máa pín ẹni yìí ó máa ga a ò ní pẹ́ lórí gbogbo eléyìí ṣùgbọ́n díẹ̀ náà tá a máa sáré ṣe yìí ó máa yí gidi gan ó máa gbọ́ kíkì á yí ẹ wò etí wọn á ya tó bá ya wọn á wá ran tó bá tún wá ran kọ́ àti wá di pátápátá bó ṣe máa rí fún wọn nìyẹn bó ṣe máa rí fún wọn nìyẹn ẹ ṣeun ẹ bá wa máa pín o ẹ bá wa máa pín ẹ jẹ́ kán mọ̀ wípé a ti wà níbí ní digbí ẹ ṣeun bàbá mi ọmọ ológo Adéwùnmí ẹ ṣeun ẹ káàbọ̀ alias Mr. Ogun ẹ ṣé ìyá mi Fárẹ̀mí Margaret ẹ jọ̀wọ́ ẹ bá máa pín lẹ́ni a ò ní lè gba ìpè ìgbà díẹ̀ náà la fẹ́ lò pẹ̀lú ara wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí lára àwọn oríkì mi tí mo máa ń sọ mo ní ọmọ aláfọ̀ṣẹ ni mí tí ìfàfọ̀dálẹ̀ ọmọ aláfọ̀ṣẹ ni mí tí ìfàfọ̀dálẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ jagunjagun dẹ̀ ni mí jagunjagun tí ìṣàgùn ni mí wọ́n á tún máa kì wá wọ́n á máa sọ wípé ọmọ ọba tó ṣe fún wọn kó lọ tó tún padà wálé láti wá pẹ̀ṣà míì èmi lọmọ jagun àṣọ lórí ọ̀rọ̀ Odùduwà náà ni lórí Odùduwà yìí òun náà ni lórí ọ̀rọ̀ Odùduwà yìí àní ọmọ tó bá ti sọ wípé ìyá òun ò ní sùn ẹ̀yin náà ti mọ̀ òun gan-an kò ní fojú korun òun lọ̀rọ̀ Odùduwà tó wà ńlẹ̀ yìí bó bá sọ wípé àwọn ò ní jẹ́ káwa ó sinmi àwa gan-an máa sọ wípé àwa gan-an ò ní jẹ́ káwọn náà gbádùn bẹ́ẹ̀ ni àgbà tó bá sọ wípé àgbà yà lòun àwa gan máa sọ wípé ọmọdé ìṣẹ́ ni wá nítorí àgbà nítorí wèrè ta òun ló ṣe ní wèrè tilé wèrè ló fi ń wo wèrè ẹ bá mi máa pín nítorí pé a ò ní pẹ́ púpọ̀ lórí ìkíní tá à ń sọ yìí bàbá mi Ọ̀jẹ̀pẹ́jú Awógbilé mo rí yín o ẹ káàbọ̀ àní lórí ọ̀rọ̀ Odùduwà yìí sẹ́ a ò ní gbà lórí ọ̀rọ̀ Odùduwà yìí a ò ní gbà bọ́bẹ̀ wá a ò ní gbà àní kí wọ́n ṣàṣe ohun tó yẹ kán ṣe bẹ́ẹ̀ ni ẹ bá wa gbọ́ orin yìí ẹ má gbàgbé ẹ máa pín o ẹ bá gbàgbé ẹ máa pín ẹ ṣeun ìyá mi ọmọ ọlọ́pẹ́ mama peace
ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìṣẹ́jú kan. Ẹ fún mi ìṣẹ́jú kan. Ẹ fún mi ìṣẹ́jú kan. Ẹ má gbàgbé àti máa pín. Ẹ máa pín. Bluetooth mode. Wọ́n ní ẹni gbádìyẹ òtòṣì ó gbé ta láròká. Ẹni gbádìyẹ òtòṣì wọ́n ti gbé ta láròká. Òun orílẹ̀-èdè wa Oòduà Republic. Wọ́n ní sẹ̀ ń bẹ pẹ̀lú wa lórí Oòduà Republic. Ọmọ igi tútù tí ò ṣeé fi dáná. Ìtẹ̀ ọ̀gẹ̀dẹ̀ òwúlò láàrò. Igúnnugún ọ̀nà ní onídìrí elétí dídì ọ̀nà ní aláriwo. Ẹ bá mi máa pín. Ọmọ Yorùbá nílé lóko wọ́n ní kí n béèrè lọ́wọ́ àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Abe Williams. Ẹ̀yin ọba aládé nílẹ̀ káàárọ̀ oòjíire wọ́n ní sẹ̀ ń bẹ pẹ̀lú wa lórí Oòduà Republic. Afẹ́fẹ́ lẹ́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  níṣẹ́wé oko lálo ẹ̀fúùfù lẹ̀lẹ́ àṣewé àgbẹ̀jìà. Bẹ́ẹ̀ni Adékúnlé Àràká bá data wẹ́wẹ́ ọ̀rọ̀ síná tán ẹ̀yin alábòsí ó sì mọ wúkọ́ fèrè. Yàá gbọ́ yàá jù lórí ewì mi tòní ẹ máa bá mi ká lọ. Òjò mi ọ̀mẹ́ ní ọ̀wọ̀ ẹni ejírí lèjì ń pa. Ikán bínú títí ikán ò lè mọ̀kúta. Ikán ṣe bí ìtigi tí máa ń mu ní gìrìgìrì ẹsẹ̀ eku àjà. Ẹ ṣeun bàbá mi o. Èkúté ilé ọ̀rá wù sádọ́gbọ́n sí yọ́kàn máa ń yí káàkiri ni. Ẹ bá wa máa pín. Ìṣẹ́jú péréte Adékúnlé wọn tàgbàdo onúgò fàdìyẹ àwòmájú. Ewé ọdán ṣe jù bẹ́ẹ̀ lọ ẹran ló mu jẹ. Àwòdì òkè mi wá ń wò gín mi kọ̀rọ̀ kí lẹ yọ kó fìgbín bọ. Olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní ó mú mi dùbúlẹ̀ ní pápá oko tútù. Olúwa ń bẹ lẹ́yìn mi ọjàre èèyàn wà. Mo kí tọmọdé tàgbà tí ń fẹ́ mi nínú ìrìn àjò tá a wà yìí láti máa forin ewì ṣe pàṣán ọ̀rọ̀ fáwọn aláìda nílẹ̀ Yorùbá pàápàá jùlọ àwọn olóṣèlú àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá. Ẹ bá wa máa pín. Ọlọ́run ọba o tìmí lẹ́yìn mọ́ tìmí lójú. Àti ìpọ̀ tó. Mọ̀jàgbára yọ ká mi mọ̀jọ́pá ọ̀tọ̀ ká mi mọ̀jẹ̀ èròǹgbà wọn ṣẹ lórí mi Adékúnlé Àràká. Ọba tó rán mi níṣẹ́ tó dúró tì mí gbẹ̀ngbẹ̀ng lọ́lọ́run ọba ń bẹ lẹ́yìn mi bí òkè. Mo ní kò síkú tí ó palàgbà tá à ní bá po lórí ẹ̀ ń bẹ̀. Iṣẹ́ tó ríran mi mọ̀ ń jẹ́ ẹjẹ́ ń jẹ́ lájẹyanjú. Àsìkò mi ò tí ì tó mi ò ṣetán tí mò ń lọ. Béèyàn bá gbéná kárí ń sọ. Ẹni tó bá gbéná kárí. Ẹ̀yin kábíyèsí wọ́n ní kí n béèrè. Mo ní ẹni rán ní sẹ́là bẹ̀rù ẹ̀yin ládéládé. Lórí ọ̀rọ̀ Oòduà yìí tẹ́ bá gbéná kárí a máa bá yín Adékúnlé Àràká ni mo fi yàtọ̀. Kákéwì kọ́lọ́gbọ́n nú. Káró tọrọ mú nú ẹ̀ èmi lọ́lọ́run ọba fi rán èèyàn kọ. Ẹ má wulẹ̀ jàǹpátá ẹjẹ́ ń jíṣẹ́ tó ríran mi. Gbogbo ẹ̀yin ọba aládé ńlẹ̀ Yorùbá wọ́n níbo lẹ tòsí ẹjẹ́ á mọ̀. Kán jẹ́ ká mọ̀ o. Ẹ̀yin ìjòyè wọ́n níbo lẹ wà lórí Oòduà Republic ṣe é fọwọ́ sí. Ẹ̀yin aládé wọ́n ní tẹ̀ ń bẹ lẹ́yìn wa. Wọ́n ní kí n bí léèrè kẹ́ ẹ sì jáde ta kẹ́ ẹ sọ̀rọ̀. A kí gbogbo àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ti rí i pé yàrá pọ̀ ò sí pọ̀ jù nílẹ̀ Yorùbá. Wọ́n láfi ká dá dúró. Òun la fi lè rọ́nà lọ. Wọ́n lẹ́yìn aládé wa tẹ́ ẹ bá wá ń bẹ lẹ́yìn wa tẹ́ ẹ tì wá lẹ́yìn kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ jẹ́ agbọ́kálẹ̀ mọ̀. Àwọn kan tiẹ̀ láwọn ọba wo ni wọ́n ní wọn ò ní sọ̀rọ̀ ní tí ọjà òjé wọn gbọ́n. Mo nírọ́ ni mo ní kì í sàwọn aládé wa àwọn náà ti rí bó ṣe ń lọ. Wọ́n láwọn ọba tó jẹ́ pé ọ̀pọ̀ nù wọn olóṣèlú ló fi jọba. Mo níyẹn ò dífá. Wọ́n lọ́pọ̀ wọ́n ní business contract nílé káàkiri wọn ò ní rójú ráyè tiwa nínú ìrìn àjò tá a wà yìí. Mo ló ṣe é wọ̀. Mo lọ́ba lórí ohun gbogbo Adékúnlé Àràká. Ọba lágbára àṣẹ́sì ń bẹ lẹ́nu àwọn bàbá wa. Ọba bá lórí ohun gbogbo. Mo ní ẹjẹ́ wọn sọ̀rọ̀ ká tó mọ ibi tí wọ́n rè.
Akígàníyù Adam ọkọ̀ mojú olórùka ládìgídí àkókò Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn tí ń ṣèrò ọkàn wọn ṣùgbọ́n wọn ò fàtí tó lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí mọ́. Oòduà Republic làwa fẹ́ no going back náà ni tó bá ti sí kì í dúró mọ́. A ò ní máa gbára wa lákòókò púpọ̀ jù. Afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ. A ò nílò kẹ́nì kankan wá sọ fún wa bó ṣe ń lọ mọ́. A ò nílò kí àwọn àgbààgbà kankan nílẹ̀ Oòduà kí wọ́n wá sọ fún wa ibi táwọn gan tò sí mọ́. A ò nílò kí ìjòyè kankan ní ilẹ̀ Oòduà kí wọ́n wá sọ fún wa ní ibi tí wọ́n tò sí mọ́. A ò nílò kí ẹnikẹ́ni èèyàn kéèyàn ní ilẹ̀ Oòduà kó wá sọ fún wa ní ibi tí ó tò sí mọ́. Nítorí wípé kí ni ohun ènìyàn òun lòun Ọlọ́run ọba. Àwa aráàlú ó ti sú wa. Ó ti sú àwọn ọ̀dọ́. Ó ti sú agbára tó di orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Oòduà mú. Ó ti sú àwọn baba ńlá wa tí wọ́n tẹ ilẹ̀ Oòduà dó. Ó ti sú obìnrin ilẹ̀ Oòduà. Ó ti sú ọkùnrin ilẹ̀ Oòduà. Ó ti sú oyún inú. Ó ti sún àṣẹ ẹ̀dí. Kódà ó ti sún iwin inú igbó. Ó ti sún igi. Gbogbo ohun tó ń ṣẹ̀mí. Ó ti sún afẹ́fẹ́ èyí tó ń fẹ́ wọ ilẹ̀ Oòduà. Ìdí nìyẹn tí wọ́n fi gbé irú wa dìde. Nítorí pé kí ni? Ẹ rò pé èmi ni mò ń sọ̀rọ̀. Ẹ rò pé Kóìkí ló ń sọ̀rọ̀. Ẹ rò wípé gbogbo wa Ayọ̀ Ògúndìmú ṣe rò pé àwọn ló ń sọ̀rọ̀. Ṣé gbogbo wa tá ń sọ̀rọ̀ ṣe rò pé àwa là ń sọ̀rọ̀ ni? Ibẹ̀ lẹ jókòó sí. Àwa kọ́ là ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ gan òun dùn lẹ́nu wa. Ṣùgbọ́n àwọn onílẹ̀ ló ń bínú. Ṣé bí ìwọ tó jẹ́ Christian nínú Bíbélì Amárìkà wípé tó bá sún Olódùmarè tí ẹ bá yìn á gbé òkúta dìde pé kó yìn òun. Bẹ́ẹ̀ ni ó wá sún àwọn onílẹ̀ fúnra wọn ò lè dìde. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa pè wá lọ́kọ̀ọ̀kan wípé ó yá ìwọ dìde lọ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Odùduwà tó ń lọ. Ìdí nìyẹn tí wọ́n fi gbé èmi Òṣàtọ́lá dìde. Mélòó ni mí, ta ni mí? Kí ni mo já mọ́? Báwo ni tèmi ṣe jẹ́? Ṣùgbọ́n lénìí a máa sọ fún wọn wípé ibi tí wọ́n dì í sí ibẹ̀ lọ ti ń tù ní ilẹ̀ Oòduà. Ibi tẹ́yìn dì sí ibẹ̀ làwa ti máa tù. Tẹ́ bá sọ wípé ẹ ò ní gbọ́, a ò ní gbà. Bẹ́ẹ̀ ni èmi Òṣàtọ́lá ni mo tún dé lénìí. Mo dé sí yín lọ́rùn. Mo júbà kí ìbá mi ṣe. Mo júbà Olódùmarè. Mo júbà Ọlọ́run ọba tó dá gbogbo àgbáyé, tó dá gbogbo ènìyàn pátá, tó ṣẹ̀dá ẹ̀mí inú gbogbo ènìyàn. Ìbà fọ́mọdé, ìbà fágbà, ìbà fún ọkùnrin. Mo júbà àti wáyé mi. Mo júbà gbogbo àwa obìnrin pátá tá jẹ́ abiyamọ tòótọ́. Mo júbà gbogbo obìnrin pátá tí ó ní agbára kan àbí kejì. Gbogbo àwa obìnrin la ní agbára o. Mo júbà ọkọ́ tí wọ́n fi kọ́kọ́ ro ilẹ̀ Oòduà. Mo júbà àdá tí wọ́n fi kọ́kọ́ yẹ̀nà ní ilẹ̀ Oòduà. Ìbà àwọn tó tẹ ilẹ̀ Oòduà dó. Mo wá júbà gbogbo agbára tó di orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Oòduà mú. Ẹ̀jẹ̀ ojú mi ṣe. Kẹ́ mo ṣe sọ láti bẹ̀rẹ̀, mo ní èmi lọmọ aláfọ̀ṣẹ tí ìfàfọ̀ dálẹ̀. Òun rèé
àkàrà yín rè bẹ́ẹ̀ ni àkàrà gbogbo àwọn tó sọ wípé ilẹ̀ Oòduà ò ní ṣeé ṣe àkàrà gbogbo àwọn tó sọ wípé bí a ṣe ń ṣe pé kí ilẹ̀ Oòduà dúró nípa àwọn máa bíwó ni gbogbo àwọn ẹnikẹ́ni èèyàn kéèyàn tí a bí nínú obìnrin àbí tí a fọ̀bẹ̀gbẹ̀ bí ẹ̀ àbí kò sí bẹ́ẹ̀ ṣe lè wáyé yìí kò sí bí ẹnikẹ́ni ṣe lè wáyé yìí bí kò ṣe pé ó gba inú obìnrin wáyé yálà wọ́n bí yálà kí obìnrin yẹn bí fúnra rẹ̀ àbí fúnra ra àwọn dókítà oníṣègùn kí wọ́n fi ọ̀bẹ̀gbẹ̀ bí ẹ̀ tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ nǹkan gbogbo ẹ̀yinkẹ́ni èèyàn kéèyàn tó bá sọ wípé ilẹ̀ Oòduà yìí ò ní dúró tó sọ wípé bá a ṣe ń fà sókè òun máa fà wálẹ̀ ṣe rí bá a ṣe ń fà wálẹ̀ yẹn okùn ẹ̀mí yín lẹ̀ ń fà wálẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń bìwó ẹ̀mí yín lẹ̀ ń bìwó lónìí mo ti sọ lánàá wípé mo máa dín àkàrà yín ẹ rò pé mò ń ṣeré yẹn a ní kò sí eré kò ṣeré ní Moscow bó ṣe máa ń sọ iṣẹ́ ni wọ́n ń ṣe níbẹ̀ a ò ṣeré o bẹ́ẹ̀ ni I have said it times without number ipe lórí ìjà Odùduwà yìí forgiveness is a sin quote me forgiveness is a sin ẹni tó sọ wípé ìyà tí àwa ọmọ Oòduà ń jẹ nílé lóko àti lẹ́yìn odi àti lókè òkun ipe a ó túbọ̀ máa jẹ lọ àkàrà yín ni mo dín ní kíákíá ní wàrà ń ṣèṣà iṣan ara yín kó máa ṣiṣẹ́ lòdì sí yín ẹran ara yín kó máa ṣiṣẹ́ lòdì sí yín egungun ara yín kó lódùmarè fi dè yín gbogbo ohun tẹ́ ẹ fi ń jẹ́ ènìyàn pátá tí ẹ fi ń mí bí ènìyàn kí olódùmarè àwọn onílẹ̀ àwọn tó tẹ ilẹ̀ Oòduà dó kí wọ́n fi dè yín nítorí wípé kí ni bọ́mọdé bá mú ọṣẹ lọ́wọ́ a ní kó ṣẹ bí àgbà bá mú ọṣẹ lọ́wọ́ a ní kó ṣẹ kó ṣẹ báyìí ohun tìlá kò ṣẹ àṣẹ ẹnu ọká òun ni mo béèrè fún àṣẹ ẹnu èrè òun ni mo béèrè fún àṣẹ òrìṣà ẹnu mi àṣẹ òrìṣà ẹnu mi àṣẹ òrìṣà ẹnu mi èyí tí mo bá wí òun lòòṣà òkè àgbà èyí tí mo bá wí òun làwọn irúnmọlẹ̀ àgbà èyí tí mo bá wí òun làwọn ìyá mi òṣòro mọ̀nìgà ni wọ́n máa gbà àwọn àwòrán mi àfúyẹ́ gẹ́gẹ́ níyẹn àwo bí ẹgbẹ́ yín náà ló ń pè yín ẹ súré tètè kẹ́ ẹ wá jẹ́ mi àwo ìpawó àìjẹ́ àní lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ ìṣẹ́ ní wákàtí tí mò ń sọ ìṣẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé bá a ṣe ń ṣe bá a ṣe ń kígbe tó wípé kí ilẹ̀ Oòduà má dúró a ó fi ẹ̀mí rẹ̀ ṣe tutù rẹ̀ ni láìpẹ́ láì jìnnà gbogbo ohun tí ẹ gbójúlé tí ẹ fi ń ṣe agbára gbogbo ohun tí ẹ fẹ̀yìntì babaláwo lẹ gbójúlé ni o oníṣègùn lẹ gbójúlé ni o aláàfáà lẹ gbójúlé ni o lẹ́bọ lóògùn lẹ gbójúlé ni o àkàrà yín rè gbogbo ohun tẹ́ ẹ gbójúlé gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ gbójúlé àdàbí tí kì í bá ṣe obìnrin ló doyún ẹ̀ sínú torí obìnrin lèmi náà àdàbí tí kì í bá ṣe wípé ìtàsílẹ̀ ẹ̀jẹ̀ tí ẹ ti ṣe ní ilẹ̀ Oòduà ó ti pọ̀ jù àwọn ẹ̀jẹ̀ tí ẹ ti ta sílẹ̀ yìí ni wọ́n á ń kígbe lóhùn rárá pé àwọn fẹ́ gbẹ̀san ẹ̀jẹ̀ yìí àwọn orí gbígbẹ orí tútù tí ẹ ti rán lọ́rùn àrèmábọ̀ àbí àti àwọn orí gbígbẹ àti orí tútù tí ẹ ti jẹ́ kán wà láyé bí aláìsí ọmọ mi wà láyé lónìí bí aláìsí ó dẹ̀ rìn kiri kò dẹ̀ lè jẹ́ nǹkan kan torí ìfẹ́kúfẹ̀ẹ́ ara tiyín
tó bá jẹ́ bẹ́ẹ̀ bí mo ṣe ń sọ yìí gbogbo nǹkan tí ẹ fi ń jẹ́ ènìyàn pátá kó máa ṣiṣẹ́ lòdì sí yín. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi a ò ní forí wa rí ẹrù ẹlẹ́rù lágbára Olódùmarè. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ẹ ò ní nípìn bẹ́ẹ̀ o. Èmi náà tí mò ń ṣe yìí kò ní hun mí nítorí wípé kí ni mo ti júbà kí n tó wọlé. Mo ti júbà torí pé ewúrẹ́ tó wọlé tí ò kágò òun mà ló ń dẹran àmúso. Àgùntàn tó wọlé tí ò kágò òun ṣùgbọ́n torí pé mo ti júbà fún agbára tó solé ayé ró. Ìdí rèé tí gbogbo tọmọ tayátayá ó di ọ̀tá, ó dilé òdì, ó dilé ìkà, ó dilé ẹni ibi, ó dilé amòòkùnṣèkà tó sọ wípé ká má ní ìtẹ̀síwájú ní ilẹ̀. Tó sọ wípé kí a wáyé asán, tó sọ wípé kí a má jẹ́ nǹkan kan nínú ilé lẹ́yìn odi àti lókè. Ìdí tí mo fi ṣe àkàrà yìí lénìí nìyí. Ẹnikẹ́ni tó bá wá sọ pé òun fẹ́ bí mi òun ni kò fi bí mi. Ẹ̀mí ẹ òun ni kò fi bí mi. Ẹ̀mí àwọn ọmọ ẹ òun ni kò fi bí mi. Ẹ̀mí àwọn bá so mọ́ ẹ. Ìyà yìí tó gẹ́ ní ilẹ̀ Oòduà alá ò jìyà mọ́. Ìyà yìí ó ti tó gẹ́. Ìyà yìí ó tó gẹ́. Ìyà yìí ó ti tó gẹ́ ní ilẹ̀ Oòduà. Ní ilẹ̀ Oòduà a ò jìyà mọ́ o. Ẹnikẹ́ni tó bá wá sọ pé ká má rọ́nà lọ àkàrà yín ni mo dín. Láìpẹ́ láì jìnà wọ́n máa jìnà. Láìpẹ́ láì jìnà wọ́n máa gbé yín gbìn bí iṣu ni. Tó dáhùn iná ọmọ ẹni tó dáhùn. Ṣé rí pé látàárọ̀ tí mo ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni torí wípé mi ò fẹ́ kó dàbí ẹni wípé mo ní ẹnikẹ́ni sínú wá síbí. Ìdí nìyẹn tí mo fi dárúkọ. Jíjàǹgbara fún ilẹ̀ Oòduà ṣùgbọ́n àwọn onílẹ̀ mọ̀ yín. Àmọ́ ṣùgbọ́n Oòduà mọ̀ yín. Àmọ́ yín àwọn tó tẹ ilẹ̀ Oòduà dó tí ẹ fi ń sọ wípé ohun tẹ́ ó tẹ̀ dó ẹ fẹ́ bàjẹ́ gbogbo wọn mọ̀ yín. Àwọn tí wọ́n kọ́kọ́ ro ọkọ́ ilẹ̀ Oòduà wọ́n mọ̀ yín. Àwọn tí wọ́n kọ́kọ́ fi ọ̀wọ̀ gbá ilẹ̀ ní ilẹ̀ Oòduà wọ́n mọ̀ yín. Odùduwà mọ̀ yín. Tí wọ́n ti jagun ṣẹ́gun ní ilẹ̀ Oòduà wọ́n mọ̀ yín. Ọ̀rọ̀ pọ̀tọ̀ níyàn kú ni. Àjàṣorò ó kú ṣùgbọ́n ẹ̀mí Mọ́remí Àjàṣorò ò kú. Ẹ̀mí ọ̀rọ̀ òkú ó wà nínú gbogbo àwa obìnrin, gbogbo àwa akọnibìnrin ilẹ̀ Oòduà tó ń sọ wípé kí ilẹ̀ Oòduà bọ́ sípò, tó ń sọ wípé kí a gba òmìnira. Kán yé fi ẹ̀jẹ̀ àwọn ọmọ wa ṣòfò mọ́. Kí wọ́n yé fi ògo àti ọjọ́ ọ̀la àrọ́mọdọ́mọ wa kí wọ́n yé fi ṣòfò mọ́. Ta ló sọ bẹ́ẹ̀ o? Bẹ́ẹ̀ ni òṣàtọ̀ onílẹ̀ lọ́gbẹ́nu mi. Ẹ̀mí tó ń bá Mọ́remí Àjàṣorò tó ń bá ṣiṣẹ́ nínú mi òun ló fà á tí mo fi wálé ní tí mo fi ń sọ wípé ó tó gẹ́ ní ilẹ̀ Oòduà. Sọ wípé kò tó gẹ́ tó sọ wípé ká má Oòduà Republic yìí kó jẹ́ asán
la máa fi kígbe àkàrà yín rèé o bẹ́ẹ̀ ni àṣẹ 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 bó ṣe máa rí nìyẹn ó ti rí bẹ́ẹ̀ kò yí padà. ẹ̀yin aráalé àkàrà gbogbo wọn rèé bẹ́ẹ̀ ni àkàrà gbogbo wọn òun rèé. ṣẹ́tìrì láìpẹ́ láì jìnnà ẹgbẹ́lé gbọ́ ọ̀kọ̀ọ̀kan òun lọ́mọ wọn yọ ọ̀kọ̀ọ̀kan báyìí lọ́mọ máa gbé wọn bí iṣu bó ṣe máa jẹ́ nìyẹn àkàrà wọn rèé o ṣẹ́tìrì bó ṣe máa jẹ́ nìyẹn ẹ ṣeun ẹ̀yin aráalé ẹ wá jẹ tiwa rèé o ní gbogbo ẹ̀yin tẹ́ ń ba ilẹ̀ Oòduà jẹ́ bó ṣe máa ẹ ṣeun.